òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. ní ṣe ṣìnà eléyìí tí òrókódó wọn ló wà àwọn ọmọ 25-30 tó yẹ kó ti yẹ kó disvade tí wọn rí nǹkan oṣù ló pọ̀ jù wọn ti ba ayé wọn jẹ́ pẹ̀lú ẹ̀sìn. ẹni chọ́ọ̀chì ẹni kí pásítọ̀ kan náwó bójú adébóyè pé àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì tí ò lọ́kọ wàá ní wọn báyìí rogun oore ni. kí ló fà á. ẹ̀kọ́ tó ń kọ́ wọn náà nígbà tí mi bá pàdé ọkùnrin ọ̀nà tí mo fẹ́ sọ fún ilé léyìí a ní kò ṣèjọun gbà tó ṣọmọ ọjọ́ ẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ ìmí ìsìn tó bá pàdé mùsùlùmí bọ́ ṣe ń bayẹ ọmọ jẹ́ ni a ní kì í ṣe ẹ̀sìn a ní kò ṣe ọkọ ò ṣe mùsùlùmí a ní kó má fẹ́ kí mo sọ fún yìí ọmọ adẹ̀ máa dàgbà sílẹ̀ bá yá kò ní rọ́kọ fẹ́ èmi wà á sí nígbà tó bá rẹ̀ tó fẹ́ fẹ́ tó ń wá bí oṣù méjì tí yẹn bá ní kóun yẹ̀ ẹ́ wò á ló tiẹ̀ olódìgbà tó fẹ́ ṣe marriage. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló tẹ̀lé. ẹjẹ́ sọ táwọn kó mo sì máa sọ fún yín torí ọ̀rọ̀ táwọn sọ pé mo ti máa tún sọ yẹn kì í ṣe ni tó sọ pé èso tí ádámù jẹ pé wọ́n bára wọn sùn wọ́n bára wọn sùn tó bá yá màá lábẹ́ kì í ṣe ni ìyẹn náà ń bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ yẹn wọ̀ bẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣáyé àtijọ́ wọ́n tètè ń fẹ́ yàwó wọ́n á máa tètè lé ọmọ ẹ̀kú fẹ́ yàwó but wọ́n láti bá ìbálẹ̀ nídìí ẹ̀ nígbà yẹn kì í pẹ́ tí wọ́n máa wo 40 something yìí ẹ̀ẹ́dẹ́ kan tó sọ fún yìí wọ́n máa ń bàbọ̀ wọ́n máa tètè 18 19 20 làwọn yẹn ń fi fọ́kọ nígbà yẹn èmi 17 iṣẹ́ òun náà ṣe ju iṣẹ́ oko mọ́ gbogbo ẹ̀ ẹ̀ tó bá kọ́ tó sí school bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ti pẹ́ náà làwọn ọmọ táwọn fún wọn wọ̀nyí tó bá ti pẹ́ jù tó táàmù tó yẹ kó disvade oníkàkú ní ó máa affect ẹ̀ mo máa sọ fún ilé tó bá jẹ́ doctor tàbí ó lọ sí foreign country bó o bá lóbìnrin disvade ò ní fẹ́ tó bá gbé fún ẹ wàá lè dànù pé ò fẹ́ bẹ́ẹ̀ ni kò ní fẹ́ o kí ló ṣẹlẹ̀ ó ní mẹ́tòmí màá máa sọ ẹ̀ lè kọjá lọ lẹ́yìn náà mo wá tún sọ fún ilé nì tó bá fẹ́ gbádùn obìnrin tí mo sọ fún yìí tí ìyàwó ẹ bá bímọ tán tóbìnrin bá bímọ tán ló ṣe lè gbádùn ẹ tí o bá ti ṣe kí ní bóyá wọn lọ disband wọn ti pátápátá lòun bá tó bá bímọ tán tó wá balẹ̀ wàá ṣe mọ̀ pé òun dóbò. bẹ́ẹ̀ ni tí ìyàwó tóbìnrin bá bímọ tán ló ṣe ní díẹ̀ gbogbo ayọ̀ ara ẹ gbogbo á wá jáde tó bá tẹ ẹ̀kan lẹ̀ báyìí wọ̀gán ẹjọ́ gbádùn ara yín. tó ti ń sìn so bó ṣe rí nìyẹn báàdì àwọn kan kà sí nǹkankan ni tó bá ti pọ̀ jù ó máa ní ìfẹ́ tọkùnrin tó bá fẹ́ wọn ó ní stage ó ní age òun ni àwọn bàbá wọn tètè lé wọn fọ́kọ wọn fún mi lọ́kọ ẹgbẹ́ báyìí lọ fẹ́ kábíyèsí lọ fẹ́ báyìí. ìyàwó sàrà gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni wo lè ní àwọn tí ò lọ́kọ ló pọ̀ jù tó bá dẹ̀ tún rí mi náà ìṣọ́ọ̀ṣì wọn ni tó bá jọ mọ ṣọ́ọ̀ṣì wọn wọn á ní kó wá wọ kóòtù èyí tí yẹn bá dẹ̀ ti lówó ẹ̀ wọ́n jẹ́ ní tó lówó lọ́wọ́ ni wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀ tó bá yá wọn sá lọ àtúrí mi wọn máa sá lọ ni. tó ti ń sìn ẹ̀sìn kò ọlọ́run ò ní wá lára àwa fúnra wa là ń nira wa lára ókè mo fẹ́ sọ̀rọ̀ kan fún ilé ni ẹlòmíràn ní ọlọ́run kéré iṣu kò sí nǹkan tó ń pèlè iṣu àwa lè ṣù kò séṣù ní sùúrù má ṣàlàyé fún ilé ni òun ṣe journalist ń sìn tó bá jí láàárọ̀ kí ló máa gbàdúrà wọ́n ṣàánú mi ni kò rí ṣe ní iṣẹ́ yìí tí tí olú máa gbàdúrà dókítà tó bá jí ńkọ́ ta ní ẹ̀sán fẹ́ kọlù ṣé ọmọ ìyá ẹ̀ ni tàbí nǹkan tá àìsàn bá kọlù yàn kó gbàdúrà káìsàn kọlù tí hospital yà máa kún kẹ́míìsì náà máa gba tiẹ̀ a máa ṣáájú a máa gbọ́nṣẹ́ tẹ́lá wà ládùúgbò orí àti àyẹ̀rẹ́ máa fọ ó yá ìlọsẹ́dọ̀ ìmọ̀ ogun mọ́ inú máa kọ ibi ẹ̀lẹ́tẹ́ wọn máa ra gbogbo ogun bẹ́ẹ̀ ní sùrùpá nẹ́bíta náà á ṣáájú ẹjẹ́ ìsọ̀rọ̀ kan fún yín mo ní ẹnìkan lọ́wọ́ tí mo súnmọ́ opó sí ló ń tà nígbà tá a wà ń kékeré tí ò bá ti ta opó sí ṣẹ́rí mo sì mọṣẹ́ èdè lọ ẹni sùúrù ṣẹ́rí kìnnì tó bá fọ́ kúrò lára opó sí yẹn wọn á dáná sílẹ̀ wọn á fi kankan mọ́ bí tó bá rí ẹfí lọ yẹn tó bá tó rọ̀lẹ́ wọn máa wá ní wọn máa ra opó sí lọ́jọ́ yẹn ni bẹ́ẹ̀ mo sọ fún yín ìkan náà tún wà tó bá ń ṣe fọgànáísà
tó bá ti ṣe báyìí tó bá ti ṣe báyìí táyà máa bẹ́ ni ẹ gbàgbé wọn ẹ ní sùúrù àwa fúnra wọn ní mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín rédíò ní ìkìkan wá bá mi lọ́jọ́ kan ó ń dáde wọn máa tà ní ṣọ́ọ̀bù òun ó ṣàn sunkún pé àtijẹun wọn mo wá fún lówó wọn wá ní mo dẹ̀ lọ́ṣẹ̀ kan tí bá ní mo fún ẹ tẹlifíṣàn mi ní àbàjẹ́ ló bá ní mo wá fún lọ́ṣẹ̀ yìí tẹlifíṣàn kú òun náà tẹlifíṣàn tèmi náà bàjẹ́ ó dé bàbá wọn náà kó wá nígbà tó yá gan wọn ti ń pariwo lé lórí pé ó ṣe tẹlifíṣàn mi ó ṣe lé lónìí bàbá mo mà ti dá wàhálà sílẹ̀ ní ìtura fọlọ́pàá mú un pé àti ọ̀sẹ̀ méjì lòun ti ṣe tẹlifíṣàn ìdóhùn sọ pé a ní tẹlifíṣàn gbàdọ́jọ́ báyìí mo ní sẹ́mi sọ fún ẹ báyìí síbẹ̀síbẹ̀ tí mo gbé tẹlifíṣàn fún nǹkan tó bàjẹ́ bẹ̀ mi mo rà á o. ó gbọ́ lọ́wọ́ yìí. So àwa fúnra wa ni là ń ṣàṣìra wa. ní ṣàìtọ́n. Bẹ́ẹ̀ mi ò ṣiṣẹ́ fún dókítà nọ́ọ̀sì ò lè wá kí n fún lọ́ṣẹ́. tó èmi dé tì báyìí sọ wọn máa kọlu èèyàn ní ibẹ̀ ẹ̀dọ́ ẹ̀ lẹ́ máa wá ẹ̀ ní lọ́bì mí. Kí mo sọ fún yìí ó fẹ́ tajà ní tàbí àwọn tó ṣiṣẹ́ bẹ̀ kò ní sanwó fún wọn nígbà tó bá kọ́ hospital rẹpẹtẹ. Táìsàn bá kọlu yàn kò ní ṣe. Àwa dáṣọ àwọn bàbá yà àtijọ́ wọn máa ń dira wọn ni pé arọ́bí kí nǹkan má kàn wọ́n tó bá ti sábà ẹ̀ kò ní kàn wọ́n. Arọ́bí yẹn ṣé tabalọ̀ Faleyimu ṣe àbáṣá. Mi ò ṣe babaláwo gbàgbé yẹn sọ́tọ̀ mi ò ṣe babaláwo àwọn ọ̀rọ̀ bàbá yà àtijọ́ mò ń sọ fún yẹn. Pẹ̀lú àwọn táwọn àti ń béèrè pé bàbá ó ti o ìkan wà mo fẹ́ sọ̀rọ̀ fún ilé ni gbogbo àwọn táwọn sọ pé àwọn járọ̀rọ̀bá sí àyè tán láwọn born again nìyí ta ni bàbá ọ̀sìn ẹgbẹ́rẹ́ fún nínú wọn kó tó di born again ìgbà tó di born again ẹgbẹ́rẹ́ má fọwọ́ kan mọ́ mi wọ́n lè ráyé lò ṣé o kúrò lórí ẹ̀. wọ́n ti ṣe fún láti ilẹ̀. ẹ bàbá bá sọdọ́ ní ìyàwó bí ọmọ mẹ́sàn-án ó lájẹ pàjọ méjì ṣé wọn dé méjì tó kù yẹn wọn ò sí ẹgbẹ́rẹ́ fún kó tó débi tó dé wọ̀nyí nǹkan tó ti ṣe fún ránjẹ́ kó láyé ẹ̀ lòun ló fi ń lo ayé tó ń lò yìí. bẹ́ẹ̀ ni àwọn tó yá ayé àtijọ́ làwọn ìjẹ́ burú àjẹ́ òpààyàn mọ́ bí ti tẹ́lẹ̀ wọ́n máa dì gbogbo àwọn tó ń pera ọjà rẹ̀ fíà kò sílẹ̀ tó lè búra pé bàbá òun ò sẹ́gbẹ́rẹ́ fún òkè bàbá ẹ̀ tó wá sẹ́gbẹ́rẹ́ fún ẹ̀ nígbà tó di born again ṣé bàbá yẹn fẹ́ jóná ni àtìyá ẹ̀ ẹja bèrè lọ́wọ́ wọn ìgbà tó ṣẹ̀ṣẹ̀ wá gba Jésù sáyé ẹ̀ yẹn ṣé bàbá ẹ̀ tó sí ẹgbẹ́rẹ́ fún àtìyá ẹ̀ wọ́n máa jóná. ìgbà ẹ̀mọ́ ní sá. kí ló ń pè ní ìgbà ẹ̀mọ́ wà ní Bíbélì ni ṣé ìgbà ẹ̀mọ́ wà ní Bíbélì ni. àwọn yẹn ló lọ káyà gbogbo nǹkan tó ń tẹ̀lé ní Bíbélì kí n sọ fún ilé ni Paul Apostle tó criticize Jésù Kristu tó takò ó nígbà tó ronú pọ̀ ọ̀dà nǹkan tó Paul Apostle sọ sílẹ̀ ni gbogbo wọn tẹ̀lé kì í ṣọ̀rọ̀ Jésù Kristu. tọ́mọ̀ kan ní ká kú ní bàbá amẹ́ríkà sọ náà àwọn àdìtú kan tó ṣe jáde tí bó ṣe rí nìyẹn ànábì àwọn ọmọlẹ́yìn ọ̀ní àwọn kankan tó ṣe jáde bó ṣe rí nìyẹn tẹ̀lé Ọlọ́run direct ni. níṣó mo fẹ́ sọ fún ilé ni ẹ wò ó Orímọládé ilé mélòó ló kọ́kọ́ tó kú tó wọ ọba lóyìnbó tó dẹ́tẹ̀ bẹ́ẹ̀ lọ bèrè kò lọ ibi ló ti gbómi lọ wọ́n dẹ̀ ní kó wá sílẹ̀ ìbò lóhùn lọ ó wo ìyá queen bàbá queen òun ló wò ẹ̀tẹ̀ ló dẹ́ ìyẹn kọjá lọ babalọ́lá oríṣiríṣi ilé mélòó ló kọ́ Ọ̀ṣọ́fà kò ní pọ́pátì àwọn sẹ̀lẹ̀ ló ń parọ́ ńgbà yẹn ńgbà tó Ọ̀ṣọ́fà kú 85 kọ́ ní sẹ̀lẹ̀ sí àní 2.8 billion Nàìjíríà ní ẹgbẹ́ 2.8 billion ní gbogbo èèyàn ń sá lọ sẹ̀lẹ̀ òun blessing kìíní kankan ṣé 2.8 billion wọn ṣé èmẹ̀kọ́ tí wọ́n kọ́ ìyọwọ́ lọ́wọ́ ẹlẹ́sẹ̀ kò bólè kò bọ́wọ́ lánàá fi kọ́ tó bá ní 2.8 billion òmòye tó ti máa lé ńgbà yẹn tó ń gbé jáde pé Celestia ní 2.8 billion Nàìjíríà dẹ̀ jẹ́ gbèsè ńgbà yẹn 2.8 billion kámo flag náà fi yẹn ṣe bẹ́ẹ̀ ni Barrister náà Abíọ́lá pàdé ẹ̀ ní World Bank òun ò náwó fún wọn mò ń sọ fún irọ́ nìwọ̀nyẹn àwa ti já látilẹ̀ wá tẹ́ bílíọ̀nù owó ẹ̀ tó wà wọ́n báǹkì ẹ̀ ṣé kò wọn ò rí kọ́kọ́rọ́ ẹ̀ wọ́n máa pín fún àwọn ọmọ ẹ̀ tó láwọn kiri wọ̀nyí kò ṣeé pín wọ́n ní ìrọ̀lẹ́ ń pa
wọ́n lábẹ́rẹ́ sọ pé òun nílẹ̀ ọmọ lójú kó pàdé ní World Bank. àwọn eléyìí ò sínú ìwé ìròyìn àwọn èèyàn ló ń gbé káàkiri. là ń sọ yẹn là ń sọ tá à ń sọ fún yín nìyẹn kì í ṣe òun àwọn èèyàn bí tó gbé wọn dé bí tó propaganda wọn dé nìyẹn tó ti ń sìn ìgbà tó kú ṣe é ní ó ta lé kó tó kú ká fi gbogbo yẹn sílẹ̀ àgbẹ̀rẹ̀ máa sọ̀rọ̀ lọ n ṣe 2.8 billion kọ́ bá kún fún ọmọ ṣé wọ́n á tòṣì ní ayé kẹ́lẹ́ ayé Tinubu yìí ayé láti gbà yẹn àwọn ọmọ Ọ̀ṣọ́fà mélòó ló lọ́rọ̀ nu àwọn sọ́ọ̀gù ni ẹ lọ bèrè indiscipline ni Ọ̀ṣọ́fà train gbogbo wọn náà kò bà wọ́n jẹ́ discipline wọn. bẹ́ẹ̀ tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run with discipline ló máa train àwọn ọmọ yẹn ò ní train wọn níwàkuwà ọjọ́ ọlẹ́gbọ́pọ̀ ọmọ Ọ̀ṣọ́fà ló wà ní gáràjì tó ń pèrò ọjọ́ lórí ọmọ Ọ̀ṣọ́fà ló ń dà lórí yìí tó bá ti jẹ́ òjíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ wàá train ọmọ yẹn with discipline wọ́n mọ̀ pé ọmọ òjíṣẹ́ Ọlọ́run lélẹ́yìí so bí ibẹ̀ yẹn ṣe rí nìyẹn bàbá. àmọ̀ rí bá sà ẹ ti ní pé tábà tó wá ń jọ mi ọjọ́ rí ẹ máa gbọ́ yẹn ó ní àwọn òbí tẹ́ máa. bí àdúrà ṣe lè gbà. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.